kí olóbùrò jáde kẹ́yẹ́nu gbọ́. Ẹ bá ń gbé ọ̀làdì púpọ̀. Olúwa tóbi túbàlà ti dé. Ohun kan tí mi gbogbo afẹ́fẹ́ jìde. Ọmọ Báyọ̀múlẹ̀ ṣe kí tọ́mọ ní ògbéra hálẹ̀. Tẹ̀tẹ̀ múlẹ̀ ṣe kiri ibi tí ó ti dé. Ó yẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ìjìnlẹ̀ èdè tó gbé wá. Ó tún ti dé. Àtúnkì pé ẹ káàbọ̀ sórí ètò ìjìnlẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé pé ìjìnlẹ̀ ní ètò tí a gbé kalẹ̀ torí tèmi kálí láǹfààní àti kẹ́kọ̀ọ́ bó ti tọ́ àti bó ti yẹ. Olúwatóbi Ọládipúpọ̀ lórúkọ mi tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Superlight. Ọmọ paramúlẹ̀ ṣe kíjọ, ọmọ ọ̀dẹ̀dẹ̀ múlẹ̀ ṣe kìrìbìtì òṣùpá lé a ní ògún, àgbolo ajélẹ̀ ni ọwọ́ rẹ̀ bá tó ẹjọ́ tó ń ṣe. Kí ni mo tún mú wá fún yín lónìí lórí ètò ìjìnlẹ̀? A máa sọ̀rọ̀ nípa ìgbọ̀nsẹ̀. Ìgbọ̀nsẹ̀ náà jẹ́ nǹkan tí ó tún ní agbára nílẹ̀ Yorùbá. Ẹ máa pé ṣé gbogbo ẹ̀ ló lágbára rẹ̀, bẹ́ẹ̀ ni ló fi yẹ kí èèyàn ṣàkíyèsí ara rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Ìgbọ̀nsẹ̀ kì í ṣe nǹkan tí èèyàn kàn ṣe síbì kan ṣá nítorí wípé ó léwu. Ẹ ti gbọ́ nípa àwọn kan tó jẹ́ elétùtù ọlà tí wọ́n lo ìgbọ̀nsẹ̀. Ọ̀nà tí wọ́n sì ń gbà lo ìgbọ̀nsẹ̀ jẹ́ ọ̀nà tí ó lágbára gan. Kódà ẹ gbọ́ tí àwọn míì ò ṣe lálàyé wípé wọ́n ti bá àwọn èèyàn kan tí wọ́n ń jẹ ìgbọ̀nsẹ̀ tí wọ́n sì fi ń ṣe ètùtù ọlà. Àwọn míì á máa fi nǹkan míì kún tó sì jẹ́ wípé irú ẹni tó ṣe ìgbọ̀nsẹ̀ yìí ẹni irú nǹkan bẹ́ẹ̀ ò lọ bá. Bí ọmọdé àbí àgbà bá ṣe ìgbọ̀nsẹ̀ síbi tí kò yẹ, wọ́n máa ń lo nǹkan kan láti kọrù wọn lẹ́kọ̀ọ́. Ṣé ti gbọ́ pé wọ́n sọ pé ìdí èèyàn yọrí? Ó túmọ̀ sí pé gbogbo ohun tí ń jẹ́ ìdí eléyìí tó wà ní inú ẹni yóò yọ jáde sí ìta níbi tí ẹni bẹ́ẹ̀ gbà ṣe ìgbọ̀nsẹ̀. Irú kí ni wọ́n sì máa ń ṣe sí? Nírú ibi tí ẹni bẹ́ẹ̀ bá ṣe ìgbọ̀nsẹ̀ sí, wọ́n mú ìgbọ̀nsẹ̀ pẹ́pẹ́yẹ àti nǹkan míì mọ́ wọ́n pò papọ̀ wọ́n sì fi lé lórí. Tó bá fi lé ìgbọ̀nsẹ̀ lórí, ìdí ẹni náà ó yọ níbikíbi tí ó bá wà. Àyàfi tí ó bá gbé ìgbésẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ tí wọ́n láǹfààní àti bá a ṣe padà. Wọ́n máa fi ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ wípé kì í ṣe nǹkan tó dára láti ṣe ìgbọ̀nsẹ̀ síbi tí kò yẹ. Torí náà bí o bá lọ sí abúlé àbí o tiẹ̀ wà ní ibì kan, má ṣe ìgbọ̀nsẹ̀ síbi tí kò yẹ o. Rí dájú pé ibi tó yẹ ló ṣe ìgbọ̀nsẹ̀ sí. Torí náà kò dára tó kí ilé tàbí àwùjọ mọ́ ní ṣáláńgá. Bẹ́ẹ̀ bá ń gbé ilé tí ò ní ṣáláńgá lónìí, ẹ tètè lọ wá ọ̀nà tí ẹ gbà ṣe sí, torí pé ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì tó ṣe kókó fún àǹfààní ara wa náà ni, kí wọ́n bá rógun àìsàn, àti pé fún àǹfààní ara tiyín náà ló sì tún jẹ́, nítorí wípé wọ́n á máa lo ìgbọ̀nsẹ̀ fún àwọn nǹkan tí ó lágbára. Ọdún òní tí wà sí ní bọ́ sí páńpẹ́ ayé. Títí ìgbà míì tí a tún máa pàdé lórí ètò ìjìnlẹ̀. Olúwatóbi Ọládipúpọ̀ lórúkọ mi tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Superlight. Ọmọ paramúlẹ̀ ṣe kíjọ, ọmọ ọ̀dẹ̀dẹ̀ múlẹ̀ ṣe kìrìbìtì òṣùpá lé a ní ògùn àgbolo ajélẹ̀ ní owó rẹ̀ bá tó ẹjọ́ túnṣe. Á pàdé nígbà míì, ó dàbọ̀. Ó yẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ìjìnlẹ̀ èdè tó gbé wá.